gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run. Today is 11 May 11 2023. And send the product wa herbs wa and send ẹ lọ sí Indianapolis ní United States of America. So kò ní dìka so much ẹ ti mọ̀ nǹkan tá ń polówó. So gbogbo ẹ̀yin olólùfẹ́ káàkiri gbogbo àgbáláyé àdúrà yín àgbà. Miracle leaves ní ta sọ fún yín pé tí wọ́n bá fún yàn ní nǹkan jẹ lójú oorun ni lójú ayé ni àbẹ́ tó ń gbé nǹkan sínú womb ẹ̀ àbẹ́ni tó pé wọ́n ń fi àwọn nǹkan kan affect spam ẹ̀ ọkùnrin tó ń dà láàmú. So abẹ́ni tálíjọ̀nù wà lára ẹ̀ abẹ́ni tẹ́mi òkùnkùn ń dà láàmú ẹ get miracle leaves ewé 100 ọ̀tọ̀ọ̀tọ̀ la fi preserve senna leaf ẹyọ kan ó lágbára púpọ̀ jù pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m ewé tó lágbára ni. So bákan náà ni all in one national health tó ń wò more than 300 àìsàn cancer diabetics asthma hypertension àwọn àìsàn ńláńlá ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókó aláǹtakùn ẹ get all in one 15,000 láǹtà là ń ṣe promo ẹ̀. Bákan náà ni ẹ get the transformer 1100 power tó ń ṣiṣẹ́ fún weak erection quick ejaculation low sperm count àtàwọn nǹkan bẹ́ẹ̀ obìnrin tó ní ovulation problem ẹ get ẹ̀. Bákan náà ni ẹ get bulldozer melt fibroid òun náà ń ṣiṣẹ́ fún kíni ẹni tó ní fibroid àbí tó ní blockage tube 50,000 là ń ṣe promo òun náà. Àwọn product wa tẹ́ ń wò yìí made from India packed in South Africa egbògi tó lágbára táwọn èèyàn fọwọ́ ẹ̀ sọ̀yà láti America láti Canada ní Europe lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n ti make order gbogbo ẹni tẹ̀dẹ̀ wá Nàìjíríà product wa wà ní Nàìjíríà ní Ìkòyí so ẹ contact wa lórí +2761295638 inẹ́lì ìsẹ́tàlélá ìjẹ̀míà gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Bákan náà ni a ní memory booster tó ń ṣiṣẹ́ fún ìlàkàyè fún ọmọléèwé àbí fún àgbàlagbà tó ti ń lọ sí tó ti ń dàgbà dáadáa so fún memory booster fún brain. Bákan náà ni a ní caterpillar fún couples tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ó wà effective 20,000 ní memory booster 20,000 ní caterpillar. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni a ti lo oògùn sí kò lọ ní ẹ contact Global Dahiratu Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +2761295638 masalamu wa ilẹ̀ nìkọ́ yìí.